báwo ni ìhà tí Ọlọ́run ọba dẹ́dà ọba Allah tó kọ sí ìmọ̀ ṣe dáadáa torí Ọlọ́run ọba gangan ń lọ pàṣẹ dáadáa àìmọye ayé nínú Al-Qur'an Karim Ọlọ́run ọba sọ ó pọ̀ ṣùgbọ́n ká wò láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wípé tàbá ní ká ṣe dáadáa wọ́n ní tí a bá ń wá ayé tó bá di lórí ọ̀rọ̀ ayé Kùránì sọ pé from shop kárìn ìrìn ni tó bá jẹ́ tayé ó wá ní tó bá wá jẹ́ ti ìrun ó ní fásitì ó ní ká rush ká lọ bá ìrun ni ó wá ní tó bá ti wá jẹ́ ti ọ̀rọ̀ àlìjẹ́nnà ó ní fastabiqu sáríù sábìkù ó ní ká sáré ká ṣe competition ó ní ká rush lórí ọ̀rọ̀ tó bá jẹ́ àlìjẹ́nnà ṣùgbọ́n tó bá ti wá jẹ́ tọ̀lọ́run ọba wípé a fẹ́ súnmọ́ lọ́wọ́ ọba dẹ́dà la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam Ọlọ́run ọba wo là ń sọ̀rọ̀ rẹ̀ yìí ọba Allah ọba tí táìmù ò sí fún ìgbà ò sí fọ́lọ́run ìgbà ló ń define wa láyé tá a wà ń bẹ̀ a ní ìgbà alájì máa dé àti rí tí alájì ìgbà làwọn alájì sẹ́ni máa bẹ̀rẹ̀ ìgbà ní máa gbogbo nǹkan tá a máa ṣe nígbà tá a máa kí o ìgbà tá a ṣe ni wà ń bẹ̀ Ọlọ́run ọba kọjá ìgbà ò ṣiṣẹ́ fọ́lọ́run Ọlọ́run ọba yìí gbogbo wa àti kìrìsìtánì nínú wa àti mùsùlùmí nínú wa tàbá bá ṣàdúrà sọ́lọ́run á wà kọ́wọ́ wa sókè lọ́lọ́run wà níbo ló wà nítorí pé àti sánmà méjèèje àti ilẹ̀ méjèèje tó bá fẹ́ tí wọn kóra wọn tí wọ́n bá hun bí aṣọ tó bá fi sórí àlàárà ṣe Ọlọ́run ó má dàbí kí wọ́n fi òrùka ọwọ́ wọn wá jù sílẹ̀ desert bẹ́ẹ̀ ló ṣe máa rí lórí kùrìsì ṣẹ̀ṣẹ̀ wọ́n wà ní àlàárì ṣe Ọlọ́run lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn màláíkà mẹ́rin ló ń ru kùrìsì Ọlọ́run màláíkà mẹ́rin láti bí earlobe dé èjìká màláíkà kọ̀ọ̀kan ó wá jẹ́ ìrìn 500 years màláíkà kọ̀ọ̀kan lọ́jọ́ mi ni àìkẹ́ máa Ànábì sallallahu alaihi wasallam ní màláíkà mẹ́jọ ní òru Ọlọ́run bá wá ní kálí mi jẹba tí máa jókòó ni àlẹ́ ara ṣe ò gbà mí láti jókòó Ọlọ́run bá yẹn tó jẹ́ pé ẹ̀wọ̀n bọ́lá ṣe ṣẹ̀dá Aláàjì Wàsíù bó ṣe ṣẹ̀dá àwọn ìkan ayé a rí wọn nínú olóṣèlú wọ́n bẹ́nu àwọn àfáà wa tí wọ́n bá ń bọ̀ Ọlọ́run ló ṣe wọ́n bẹ̀ ilẹ̀ ọmọ ọrọ́ kìí ṣàwọn Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ bí gbogbo wọn ṣe wọ́n tó yìí àti gbogbo àwọn ànábì Ọlọ́run 124,000 tó fi mọ rẹ̀ mọ́ Rasulullah sallallahu alayhi wa sallam tó jẹ́ pé 313 nínú wọn special ni wọ́n 25 nínú wọn special 5 nínú wọn VVIP látọ̀rí Ibrahim alayhi salatu wa salam Nuhu Musa Isa Jésù àti Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam bí gbogbo wọn ṣe wá tó yìí àti gbogbo àwọn tá à ń ṣe ní láyé yìí àwa tán níjọ́ kan ọjọ́ kan Abdullahi Jibril wa pẹ̀lú Ànábì sallallahu alayhi wa sallam ọjọ́ kò tí báyìí Jibril wa wo kè sánmọ̀ ṣí sallallahu alayhi wa sallam sánmọ̀ ṣí angel kan wá ń bọ̀ Jibril wa paramọ́ Jibril wa di kékeré ó paramọ́ ẹ̀rù Ọlọ́run mú Jibril ṣáàrí Jibril onírú kúdísì lọ́dọ̀ àwọn Muslim ẹ̀mí mímọ́ olólórí gbogbo àwọn màláíkà Jibril tóbi torí bí tí àwọn màláíkà bá ṣe tóbi tó ni yìí wọ́n ṣe ẹ̀dá tọ́lọ̀ kọ́kọ́ dá tí ń mí lọ sókè mí lọ ní ìsọ ìlímù bá tì ní o tí ń mí lọ sókè lọ sílẹ̀ ìkákọ̀ òṣìwájú Abdullahi Jibril ẹ̀dá tí Ọlọ́run bá kọ́kọ́ dá tí ń mí tó ń ṣẹ̀mí Abdullahi Jibril wọ́n bẹ ní àwọn màláíkà Mikael wọ́n ní omi fridge omi àmù omi òkú ọ̀sà sábà dá sórí Mikael ìkíkà kan ní kánlẹ̀ ń bẹ̀ o
ntí mo wá ń gbìyànjú àti sọ màláìka yìí wá ń bọ̀ Jibril wá paramọ́ wá di kékeré ó wá sọ fún anabi sallallahu alayhi wa sallam ní ọlọ́run bá dẹ̀dà ọba rẹ ó ní kí n bí ọ ṣé ó jẹ́ anabi ọba àbí yóò jẹ́ ẹrú sí Ọlọ́run. Jibril wá sọ fún anabi pé be humble in the presence of your Lord, be humble. Anabi ni mo fẹ́ jẹ́ ẹrú sí Ọlọ́run tí mo jẹ́ yìí. Ó wá ń lọ anabi wá béèrè lọ́wọ́ Jibril oníṣòro tó wáyé mi rò pé máa ẹ́fà tẹ ilé ayé yìí àfi tó bá ṣiṣẹ́ rẹ̀ màláìka náà ní Israfil iṣẹ́ kan tọ́lọ́ yàn fún òun ni pé kó fọn fèrè ayé máa parẹ́. So as at that time that he was coming so he came ntọ́lọ́dẹ yàn fún ni pé yóò wá payé rẹ ó wá sáyé ó wá sálámù sanabi sallallahu alayhi wa sallam. ṣé wàá níbi gbogbo wa ṣe tó yìí àtàwọn màláíkà wọn ní lọ́jọ́ àgbẹ̀dẹ àlìkámà àwa èèyàn látòrí ànábì Adam débi ẹni tí wọn ò tí ì bí tí ó wá kú bá a ṣe wù ká pọ̀ tó àwọn àǹjẹ̀lú pọ̀ jù wá làwọn jínù wọn rọ̀ kiri ká wa lẹ́yìn náà àwọn màláíkà 70,000 times. bí gbogbo wa ṣe wá rí iṣẹ́ àwa tán olówó kù olùṣe rọrùn gbogbo wa láwa tán gbogbo àwọn tí wọ́n bọ̀ tilẹ̀ máa ń rọ́ gbogbo àwọn àfa aláṣọṣẹ àwọn àfa tí wọ́n sọ pé Ọlọ́run gbàdúrà rẹ Ọlọ́run dé gbọ́ náà everybody máa tán. after all olórí gbogbo àwọn àfa sallallahu alaihi wasallam náà ṣáà ti lọ. lẹ́yìn èyí tí gbogbo wa bá ti wá tán yóò wá kù àwọn màláìkà kan yóò kù malakal maut malaika kú yóò kù Israfil yóò kù Mikail yóò kù Ruhu Abdullahi Jibril. ọlọ́ọ̀bá dẹ́dẹ́ wá bèrè lọ́wọ́ ẹ̀ àwọn wo ló kù yóò ní ya Allah ó kù ìwọ Olúwa wa ó kù èmi malaika kú ó kù Jibril ó kù Israfil ó kù Mikail Ọlọ́run ní ó yá pa Mikail ó dẹ̀ máa kú. ó máa bèrè pété ló kù ó kù ìwọ Ọlọ́run ó kù èmi màláíkà kù ó kù Abdullahi Jibril ó dẹ̀ kù Israfil anípa apá yẹn náà ọlọ́ọ̀bọ̀ tó wá bèrè pété ló kù kí ó wà máa kàbẹ́ àwọn ẹni kó pa Jibril. Abdullahi Jibril ní 600 wings kò ń ṣe feathers 600 wings. Abdullahi Jibril máa wá ṣubú ní ìdojúbolẹ̀ ní sujud níwájú ọlọ́ọ̀bà dẹ́dà Jibril máa wá kú. Tí Jibril bá kú tán yóò wá béèrè pé ta ló kù. Malakal Maut máa dá lóhùn pé Ọlọ́run ó kù wọ̀ ó kè mí. Ọlọ́run wá gba ẹ̀mí rẹ̀ pẹ̀lú kún fẹ́yà kún Ọlọ́run. Ní tí mo fẹ́ sọ gangan ni pé Ọlọ́run yẹn ló ń pèpè síbi ká ṣe dáadáa o. Lẹ́yìn tí everything bá ti wá kí Ọlọ́run wá béèrè. Bàbá wa Tinubu, Donald Trump, Alhaji Wasiu, Alhaji Alabi, gbogbo àwọn èèyàn káyé Ọlọ́run ní àwọn dà. Àwọn àfà tí wọ́n máa ń ṣàdúrà tọ́lọ́run àní mo gbọ́. Àwọn dà. Àwọn pásítọ̀ tó pé wọ́n kàn sọ pé receive. Pásítọ̀ tó tọ́ àtàwọn afáàn torí tọ́ lọ́hùn Ọlọ́run á bèrè everybody wa àtàwọn tó yẹ pé wọ́n ń tẹ̀lé yí bíi pé wọn ò ní lọ mọ́ Ọlọ́run ní àwọn dà. Ayélujára Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Ẹ̀yọ́ ọmọ ìyá mi alápọ̀nlé jùlọ ọba yẹn là ń sọ̀rọ̀ rẹ̀ o kò wá ní sí kankan tó máa dé Ọlọ́run lóhùn Ọlọ́run ni wọn ò lè dáhùn ẹni tí wọn lè dáhùn yóò wá kó wa dìde. Àwọn onímọ̀ sọ pé omi tí ó rọ̀ tí ó fi kó wa dìde yẹn wọ́n ní omi kan náà tọ́lọ́ fi ṣẹ̀dá wa ní ozulubi èyí tí ń jáde ní gègé lóde àwọn ọkùnrin wọ́n tara ìrì àtọkàn báyà àwọn obìnrin omi yẹn náà lọ́lọ́ máa fi di pé everybody máa dìde ẹni tó ń sun ẹni tí ritualist pa ẹni tó já sómi ẹni tó kúnú pray everybody máa dìde. nílé lọ ẹnì kọ́kọ́ nílé lọ sí gbangba dájọ́ màláìka 4.9 billion wọ́n máa fa jahannama wọ́n máa pún jahannama. Ẹ̀yọ́ máa yá mi alákọ̀ọ́lẹ̀ jẹ́ kó ń ṣeré kó ń ṣerọ́ yá ọmọ mọ̀ nkúfì alákọ̀dà mi ọjọ́ tá a dùn lórí ti sẹ́wà yá ọmọ lè sáàbì ọjọ́ ìṣirunṣẹ́ yá ọmọ túbúlọ̀ sọ̀rọ̀ ayé gbogbo àwọn àṣírí tá a ti ṣe ọjọ́ tí ó hàn dé tó máa wà ń gbàgbọ́ báyìí tá a máa rí ọjọ́ yẹn là ń sọ.